ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú dédé wò yìí láti iléeṣẹ́ tẹlifíṣàn AWIKONKO láti ń gbé ohùn sáfẹ́fẹ́ tí ẹ̀ ń wò wá ẹ lè rí wa wò lórí YouTube bẹ́ẹ̀ kẹ́ ni ẹ lè rí wa tí à ń pè ní ẹ̀rọ ìgbàlódé ẹ sì lè rí wa wò lórí Facebook tó jẹ́ ti ìbánidọ́rẹ̀ẹ́ lẹ́ni iléeṣẹ́ tẹlifíṣàn wa tún ti gbé ẹja ńlá pẹ̀lú àwọn wa ẹ sì mọ̀ pé a kì í mú ní kékeré torí pé kí ni káàkiri àgbáyé ni wọ́n ti máa wò wá lórí ẹ̀rọ alátagbà ayélujára yìí lẹ́ni ẹni tí à ń gbé bọ̀ ìjọba ni wọ́n tó sábà sọ pé ìjọba ẹ̀ka mẹ́ta ló wà nínú ìjọba ìkíní ti ibi tí gómìnà wà ìkejì ti àwọn aṣòfin ìkẹta ti àwọn judiciary amòfin ẹ ṣé àlejò wa ìkan nínú ti ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ni a gbé wá sí bíbá ilé ní èèyàn pàtàkì láti Ẹ̀gbádò state constituency tó jẹ́ ti Ẹ̀gbádò Kétu láti Yewa lọ́hùn tí a mọ̀ sí Ẹ̀gbádò òun ni a gbé wá lé ní gẹ́gẹ́ bí àlejò wa orúkọ wọn ni Hon Wahab Haruna Egungbohun àwọn fúnra wọ́n máa sọ pàtàkì oríṣiríṣi ọ̀rọ̀ fún wa lẹ́ni àti tá a ti gbọ́rí àti tá a ti gbọ́rí àti àwọn nǹkan tí ó wà ní ìgbésẹ̀ wọn láti ìgbà tó ti bọ́ sí ètò òṣèlú yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ agbègbè pàtàkì ní ìjọba ìbílẹ̀ Ẹ̀gbádò jẹ́ ní àárín ìpínlẹ̀ Ògùn bí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń wá láti bẹ̀ nídìí èyí a fẹ́ kí ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ Honorable wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí àwọn aráalé torí wọ́n ń wò wá káàkiri àgbáyé báyìí. Mo kí gbogbo àwọn èèyàn wa nílé lóko lódò pé a kú àkókò yìí a dẹ̀ kú fọmọ ènìyàn ṣe ẹṣẹ́ ẹ kú àdúró ti wà lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Hon Wahab Haruna Egungbohun tí mo represent Ẹ̀gbádò North Constituency 2 Ketu State House of Assembly. Mo ti ẹ̀ ṣe gan mo ti ẹ̀ ń wò pé ńgbà tí ẹ fẹ́ kí gbogbo àwọn èèyàn wa yẹn pé tó kí àwọn èèyàn wa lọ́hùn kan náà tún lè gbóhùn dáadáa pé ẹ kí wọn ní kí ti ọ̀dọ̀ wa lọ́hùn bí bá ṣe ń kíra wa. Ó tọ́ ni mo kí gbogbo ará ilé o mo kí pé ẹ káàsán o ẹ kú ìrọ̀lẹ́ o ẹ kú àdúró tì í ní o Ọlọ́run mẹ́wàá pẹ̀lú iní o lágbára Ọlọ́run gbogbo làkàkà ní lọ́tún lósì kò ní já sí asán. So orúkọ ètò mi yìí ń sọ̀rọ̀ ní Hon Wahab Haruna Egungbohun yìí mo jẹ́ ọmọ bíbí ìlú Èbúté Ìgbòrò ọmọ yín yìí mo ṣojú yín ní ìpínlẹ̀ Kétu ti ní so ẹ ṣé mo dúpẹ́. ṣe rí i pé ó tún rinlẹ̀ atẹ́gùn àlàáfíà tó fẹ́ sí àwọn ará nípapà lọ́hùn ní Kétu lọ́hùn wọ́n yíra padà pé ọmọ àwọn ló ń sọ̀rọ̀ yìí. Honorable wa níbi tí ìrìn àjò dúró báyìí ibì kan ni a ti bẹ̀rẹ̀ ní ìwọ̀nba ṣókí ẹ lè sọ fún wa bá ṣe bẹ̀rẹ̀ ní ìbínibí yín bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó di ọ̀rọ̀ olóṣèlú tẹ́ bá gé kéékèèké. A dúpẹ́ fún Ọlọ́run Ọba mo dúpẹ́ ibi tí mo bá délé ni mo dẹ̀ tún dúpẹ́ fún Ọlọ́run ibi tá a ṣe ń bá lọ gẹ́gẹ́ bí olóòtú ṣe béèrè a ti ń gbìyànjú bọ̀ náà ó ti pẹ́ kó tó di pé a dépò yìí láti ìgbà tí mo ti wà ní school láti ń ṣòṣèlú school títí kó tó wá di tilé mo rántí ní 2007 nígbà yẹn mo lè sọ pé mo fi taratara ṣòṣèlú dáadáa tí mo dẹ̀ jẹ́ unit youth leader nígbà yẹn. Ní ilé ìwé? No, ní ilé ní under ANPP former governor wa Senator Bíkúnlé Musungba yẹn àwọn ni adíje wa sí ipò gómìnà kéyìí tó jẹ́ president wa lẹ́nu Muhammadu Buhari àwọn ni presidential candidate wa àwọn ni Adégbìtẹ́ ńgbà yẹn ipò tí mo wà lẹ́nu àwọn ni wọ́n díje fún ipò yẹn ńgbà yẹn àwọn ni mo rò pé àjọṣe báyé ń bàbọ̀ láti ìgbà yẹn nìyẹn not until 2009 so ta ṣe election tán a lose a lọ court àṣà lose náà ẹ mọ̀ ìgbà tó wá di issue iye wa for governor so ta dẹ̀ gbọ́ pé governor Daniel Ojidi wọ́n fẹ́ gbéjọba fún wa níye wa so ìyẹn ló prompt mi gbà yẹn láti
padà sí PDP so mo fi bára mi ní camp ọmọọba Gbóyèga nursery Saka léyìí tí mo jẹ́ youth mobilization coordinator fún wọn gbà ní Ketu so ta dẹ̀ fi selection 2011 tí yẹn náà fi rí bó ṣe rí so láti ìgbà yẹn náà ni a ti wà lẹ́nu ẹ̀ tá ti ń bá bọ̀ títí di 2015 so mo rántí kó tó di 2015 ìgbà tá máa ṣe election 2011 yẹn PPN la fi ṣe after that PPN a padà sí Labour Party so ní Labour Party yẹn a ṣe congress mo contest fún ESCO fún local government youth leader which I won then so mo jẹ́ local government youth leader Labour Party ní time yẹn kó tó di pé a tún padà sí PDP tó dẹ̀ di 2015 a tún contest níbẹ̀ èmi ò contest but mo support candidate wa ń gbà yẹn honourable Ọdúntàn Asak so Ọlọ́run dẹ̀ fún wa ṣe so ìgbà tó dẹ̀ di election eléyìí tí a ṣe kọjá ní 2019 so before then àwọn youth tá a ti jọ ń bá bọ̀ tipẹ́ wọ́n ìbẹ̀rẹ̀ sí ní disturb mi nìyẹn pé àfi kí n contest pé àwọn fẹ́ kí n náà lọ contest eré lèmi kàn tiẹ̀ kàn pé ńgbà yẹn náà pé contest báwo mi ò ní interest láti contest kí n tó ṣẹ́jú pẹ́rẹ́ mo ti rí pọ́n tí ń ṣe poster ṣe ábì ṣe gbogbo ẹ̀ kiri gbogbo orí ìlú kan ti ń da gbogbo ẹ̀rú débi pé mi gan ìgbà míì tí n bá kàn tán Facebook nǹkan máa bá ń bẹ̀ kí lélẹ̀ àwọn olóṣèlè káàkiri so béèrè bó ṣáà ṣe di òótọ́ lẹ́ni nìyẹn so kó tó di pé a kúrò ń bẹ̀ lọ sí ADC so tá dẹ̀ contest ń bẹ̀ tọ́lọ́run ní kí n win primary mo fi di candidate béèrè náà ni Ọlọ́run ṣáà fi ṣe pẹ̀lú àwọn ìgbìyànjú táwa náà ti gbà sẹ́yìn fáwọn ọ̀dọ́ nítorí pé belief tèmi ni pé téèyàn bá rí jẹ kó fẹ́ni tí ò ní so láti lẹ̀mí mo jẹ́ èèyàn tó jẹ́ pé mi ò lè dùn jẹjẹ tí n bá fẹ́ jẹ́ ní tìǹsìn mo believe nígbà lágbájá ṣé wọ́n ti jẹun àmẹ́dùn tó ti jẹ́ ó yá máa bọ̀ jẹ́ kájọ jẹ́ so from there Ọlọ́run ó pọ̀ bẹ́ẹ̀ mo kàn fi ẹ̀ ṣe sample bẹ́ẹ̀ so láti assist àwọn ẹlòmíì just because of ilé táwa ti wá Ọlọ́run ṣèrànwọ́ díẹ̀ so I dey believe pé ká fi mọ àwọn èèyàn ìyẹn náà ni ló lè jẹ́ kí gbogbo nǹkan dá so ìyẹn jẹ́ kí n ní support tó pọ̀ láti lè win ìbò yẹn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run mo fi bára mi nínú ipò tí mo wà lẹ́nu. tó ẹ̀yin èèyàn wa ohun lẹ tí ń gbọ́ yìí ó lè kéré lójú ṣùgbọ́n ó pọ̀ níkùn honourable wa a lè wo pé àgbà ọ̀nà bẹ̀rẹ̀ òṣèlú torí ẹni tó bá rí wọn nílé ìgbìmọ̀ asòfin tí wọ́n ń dá sí ọ̀rọ̀ wọ́n mọ̀ pé kí òṣèlú mélòó ló wọ̀n ṣùgbọ́n a ti rí pé agbádàgbà lé ní pé honourable wa pọ̀ níkùn wọ́n pọ̀ nímọ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú honourable nígbà tí Ọlọ́run ti gbàkóso tó jẹ́ pé àwọn èèyàn náà dìde pé kì í ṣe pé nígbà tí ó ṣe pé dandan mo ṣàfẹ́ di honourable pé àfi kó lọ torí pé o ti ní òye lórí ẹ̀ nígbà tí ẹ̀ ń bọ̀ àtìgbà tẹ́ dé àwọn èròǹgbà wo lẹ ní àwọn wo ni torí tá a bá wo nǹkan tí aago wí báyìí ó ti ń lọ sí ọdún kejì tẹ́ ti wà nílé ìgbìmọ̀ asòfin àwọn èròǹgbà wo lẹ ní àwọn wo ni Ọlọ́run ti ara yín múṣẹ pàápàá jùlọ fún àwọn èèyàn Ẹ̀gbádò Kétu. a dúpẹ́ fún Ọlọ́run ọba belief tèmi ni pé nǹkan tí Ọlọ́run ò bá ṣe pọ́lọ́run náwó sí kò sí bí èèyàn ti fẹ́ ṣe kò lè ṣe mo believe pé láti ìgbà tí mo ti débẹ̀ láti ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ fún àwọn èèyàn but kò sí náà bá yẹ fẹ́ ṣe tó lè kárí but síbẹ̀síbẹ̀ a ṣe ń gbìyànjú àwọn ọmọ tó fẹ́ ṣe WAEC tí wọ́n ò rówó san tá a ti assist la fẹ́ sọ ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ àbí tí wọ́n fẹ́ ṣe NECO àbí tí wọ́n ní admission tó ń wówó school bẹ́ẹ̀ lọ́tún lọ́sì tá a ti ràn lọ́wọ́ láti ṣàwọn yẹn because èmi so believe nínú pé kéèyàn kàwé kéèyàn ní good education because ilé ayé tá a wà yìí kò ń ṣe pé bóyá láti lè fi ṣiṣẹ́ ìjọba bí kò ṣe pé by the time tí wọ́n bá kàwé kò síbi tí èèyàn ti lè bára ẹ̀ even tó bá jẹ́ business kan ni wọ́n introduce síyàn èèyàn á lè ní knowledge láti lè fi ṣe so tó bá dẹ̀ jẹ́ pé nǹkan kan náà lèèyàn fẹ́ ṣe èèyàn á believe pé ó yẹ kóun lè ṣe náà kí ni àwọn olùwọ́n fẹ́ bá sọ̀rọ̀ ṣé òyìnbó ni àbí whoever
so so ìyẹn mú mi láti fẹ́ jẹ́ kí n like pé ká support education, so a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn. Then fún àwọn ọmọ primary school bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ṣe àwọn ìwé exercise book láti lè fi ràn wọ́n lọ́wọ́, school bag tá a pín náà fáwọn kankan. So gẹ́gẹ́ mo sọ pé kárí àtúnṣe ń ṣe sínsìn pé kó pọ̀ ká lè ráyè tó pín kiri. Mo rántí nígbà tí mò ń campaign adébì kan òjò ká mọ́ àwọn ọlọ́kadà fẹ́ lọ campaign bẹ́ẹ̀. Meanwhile that ọlọ́kadà tá fẹ́ lọ campaign bẹ́ẹ̀ ẹni yẹn àjọ school ń gbà yẹn ó kàwé but kò síṣẹ́, òun ló di ọ̀gá àwọn ọlọ́kadà. Òun ló ní ọ̀rẹ́ mi wà náà wá campaign lọ́dọ̀ wa mo ti bá àwọn èèyàn sọ but at the same time mo fẹ́ kí wọn náà tún wá. Débẹ̀ adébẹ̀ gbàrà báyìí lòjó dé, ọwọ́ ìmọ̀ ni wọ́n fi ṣe ibi ọ̀kadà kìíní wọn tán parks. So mo wá sọ fún wọn fún nǹkan tí ó dẹ̀ ṣẹlẹ̀ léni tí n bá ti wọlé wọ́n fún wa lówó, wọn ò fún wa lówó, mo promise pé máa ṣe ibi ìfún yín. Mo dẹ̀ dúpẹ́ léni tá a bá wò nínú àwọn base àwọn ọ̀kadà park tí a ti ṣe fún àwọn èèyàn kiri, nítorí pé mi ì jẹ́ kó limit sórí pé torí ọ̀rẹ́ mi nìkan. So I try láti tún make sure pé a ṣe sáwọn òbòmí náà tá a mọ̀ pé ó wà most important láti ní. So tí n bá ṣe ó ti ń lọ bí ọ̀nà bí 6 sìn tá a ti ṣe sí káàkiri tá a dẹ̀ tí ì dáwọ́ dúró, tó jẹ́ pé àwọn míì gan ṣì wà under construction sìn tá a ṣe ń ṣe lọ́wọ́. So ìyẹn jẹ́ lára àwọn nǹkan tá a ti ṣe. Then àwọn primary health center kan wà tó jẹ́ pé wọn ò nómi. Iṣẹ́ dẹ̀ mọ̀ kò yẹ kí hospital wà kó má sí omi tí wọ́n lè mu, jẹ́ pé wọ́n máa lọ pọn omi odò, omi adágún, just like pé èèyàn tó ń dákún àìsàn tí ó ń ṣe wọ́n ló túmọ̀ sí. Bí oṣù kan sìn ó tó bí ọ̀nà bíi 4 tá a máa parí very very soon. So a máa ṣí àwọn yẹn náà, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lo omi lọ ní àwọn agbègbè wọ̀nyẹn náà. Then anytime COVID ó ní àwọn kankan náà tá a ṣe, kí ni hand washing machine federal poli láàárọ̀ ni wọ́n bá wa ṣe, at least a sì ṣe sáwọn ibì kankan. Ìkan sì wà gan sì tá a fẹ́ gbé lọ sí one secondary school ní Eketu college nígbà. So ìyẹn wà nílẹ̀, a ti gbé lọ sí Oríta community high school, a ti gbé lọ sí community grammar school Èbúté, Oríta community grammar school Ọ̀jọ̀dàn, ó ti wà ní gbogbo bẹ̀yẹn. So ti bí Eketu college yẹn lókun yẹn náà ti wà nílẹ̀. So ó ṣe é ṣe ká gbé yẹn náà lọ ní ọ̀la láti lè fi dáàbò bo àwọn àbúrò wa tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nítorí ọ̀rọ̀ ti COVID tí ó ń ṣẹlẹ̀ yìí. Torí pé ta bá ń sọ pé bóyá kò rí àwọn ò lè bá wọn sọ, nítorí pé nǹkan tá gbọ́ pé ń pààyàn lọ́tún lósì ó rí kò rí, tiwa ni pé nǹkan tí ìjọba ní ká ṣe àfi ká ṣe. So láti lè make sure pé ààbò tó péye ní ìlànà yẹn ó wà fún àwọn ọmọ wa tí wọ́n ń kẹ́kọ̀ọ́. So ìyẹn ni mo rí pé ó jẹ́ nǹkan tí à ń ṣe. Then lẹ́yìn yẹn a tún ti ṣe empowerment fáwọn obìnrin tó pọ̀. A ṣe empowerment láti ràn wọ́n lọ́wọ́ fún okòwò wọn, a fún wọn ní owó, kò ń ṣe owó tó pọ̀ náà but owó tá a mọ̀ pé kì í ṣe owó tó kéré jù náà tí ó tó lè ṣe 1 or 2 things, bẹ̀rẹ̀ nǹkan kan díẹ̀díẹ̀. A ṣe fáwọn obìnrin tó pọ̀ tó ń lọ bóyá bíi 50 làwọn obìnrin tí a ṣe yẹn fún. Àwọn kan náà wà tí a ti ṣe training ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn youths bíi kọ̀ǹpútà, àwọn obìnrin tí wọ́n láwọn fẹ́ kọ́ṣẹ́ hairdresser a ṣe fún wọn, àwọn tailor, fashion designer a ṣe fún wọn, photographer a ṣe fún wọn. Àwọn ìyẹn wọ́n lọ bíi 60 pẹ̀lú àwọn bábà. So àwọn tó lọ fún computer training, so a ṣe gbogbo yẹn náà léyìí tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tó ń ṣe tán fún wọn ní ó díẹ̀díẹ̀, a dẹ̀ promise wọn ní irinṣẹ́ pé a máa gbìyànjú eléyìí tá a bá lè ṣe níbẹ̀. But nǹkan tó sì ń fa delay lórí ẹ̀ ò ju pé gbogbo eléyìí tá à ń ṣe yìí a kàn ń ṣe nítorí nǹkan tá a ti ní lọ́kàn tó ń dùn wá lọ́kàn láti ṣe, gẹ́gẹ́ bá ṣe ráwọn èèyàn bó ṣe ń rìn kiri ìlú tá a dẹ̀ mọ̀ pé kò ń ṣe pọ̀ lẹ́nu wọn, but torí pé kò sí
ìrànwọ́ kò dẹ̀ sí nǹkan kan fún wọn náà ni a rí pé ó fà á. So eléyìí jẹ́ láti lè gbìyànjú yẹn fún wọn nítorí pé owó eléyìí tó yẹ ká rí láti lè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ a ò tí ì rí owó yẹn gbà eléyìí tá à ń pè ní constituency project allowance a ò tí ì rí gbà lọ́dọ̀ ìjọba. So a dẹ̀ nígbàgbọ́ pé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa rí by the time tá a bá rí yẹn nǹkan pọ̀ ńlẹ̀ gan tá a fẹ́ ṣe ó pọ̀ gan because most especially ní constituency tèmi ti wá mi ò lè sọ pé nǹkan kan ṣùgbọ́n àìló dá ń bẹ̀ so dó mi ò lè dọ́nà ṣe kò ń ṣe pé bóyá agbára ti wá lè ṣe ọ̀nà but a ti gbìyànjú ẹ̀ láti lè facilitate ẹ̀ láti ọ̀dọ̀ state government so ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá ẹ jẹ́ kí n ṣì dúró mẹ́ẹ̀kẹ́ another question. honourable waka náà lọ́gọ̀ ẹnu torí pé kí ni kékeré la pè ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ béèrè lórí ọpọlọ torí ẹ ti gbìyànjú láàrin bó tó ń lọ bí ọdún méjì ṣé àwọn ẹ̀sọ́ tàwọn ọmọdé ẹ̀sọ́ tàwọn ọ̀dọ́ ẹ̀sọ́ ti àwọn obìnrin ṣé àwọn bàbá ò ní ètò kankan lẹ̀ tí honourable wa ti pèsè sílẹ̀ fún wọn pé ẹ̀yin bàbá náà o ìṣepá ní kẹ́ ẹ sẹ́ńpẹ́ o ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí láti jẹ̀gbádùn democracy yìí o ìjọba tiwantiwa. ẹ ṣe gan olóòtú Ọlọ́run a máa fún wa ṣe ṣe rí lórí àwọn ti bàbá a try láti get torí a wo nǹkan tá a fẹ́ ṣe fún àwọn bàbá tó jẹ́ pé ó máa wà useful tí ó kàn ní jẹ́ pé èèyàn kàn ṣe nǹkan just anyhow ní ọ̀dọ̀ wa iṣẹ́ táwọn èèyàn ṣòṣe jù náà ojúṣe àgbẹ̀ lọ a get fertilizer àti àdá gẹ́gẹ́ bí nǹkan tí torí a ní láti béèrè pé ẹ̀yin bàbá wa ọ̀ tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ àgbẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe fún ọ̀nà ọ̀la lè bá ràn yín lọ́wọ́ ló máa ní àdá làwọn fẹ́ ló máa ní ọkọ́ làwọn need irinṣẹ́ táwọn nìyẹn lómi máa ní fertilizer ní ajílẹ̀ ní so gbogbo eléyìí jẹ́ àwọn nǹkan tí a ti ṣe fún àwọn bàbá yẹn náà díẹ̀díẹ̀ dó a ò tí ì ṣètò àwọn kan tó ṣì kù nílẹ̀ gan nulẹ̀ tá a ṣe store tá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ pínpín ìyẹn sìn so then afẹ́kọ́dún ìkọjá náà fún àwọn màmá tó jẹ́ àgbàlagbà a wò pé lọ́dọ̀ wa wàhálà pé wọ́n dáná ṣàkó iná gi ó pọ̀jù a try láti get gas fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pé káwọn náà lè jẹ ìgbádùn ọ̀làjú iná ayára bíi àṣà tó ń lè tètè ṣe nǹkan jiná gas so àṣeyẹn náà láti lè fi jẹ́ kí wọ́n benefit dividends of democracy so àwọn nǹkan yẹn pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe àlejò wa ẹ ti gbìyànjú ní agbègbè ìdìbò yín ìyẹn constituency yín tí a bá wá wò síwájú káfẹ́ lójú díẹ̀ torí pé kí ni tó máa ń mú àwọn tó jẹ́ ìjọba láti Ogun West constituency tó jẹ́ especially state senatorial district wọ́n á pè yín síbẹ̀ àwọn ìdàgbàsókè wo ni ẹ rò bóyá àwọn nǹkan wo lórí ọ̀rọ̀ ajé àti lórí ọ̀rọ̀ nǹkan ìdàgbàsókè tí ẹ rò bóyá ẹ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn míì náà tó tún jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tàbí tó jẹ́ pé wọn náà tún wá láti ìgbìmọ̀ asòfin àgbà tí ẹ̀ ń láti fi kí àwọn èèyàn wá jẹ mùdùmúdùn ẹ̀. wẹ́ tí a bá rántí níbi ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá yìí débi àárín méjì ọdún tó lọ ibi June July ó ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ tó fẹ́ dàbí pé àwọn kan fẹ́ fi ọ̀rọ̀ yẹn dájálẹ̀ láàrin èmi àti speaker wa eléyìí tí mò ń agitate fún Moshood Abiola University of Technology ní Ìpókíà léyìí tí mo rí nírìí pé tá a bá ń sọ̀rọ̀ ọrọ̀ ajé nǹkan tó lè jẹ́ kí ọrọ̀ ajé kó tètè gbòòrò ìkànnì institution jẹ́ bẹ́ẹ̀ tá a bá wo Ogun State lẹ́nìí sí mẹ́ta ní Ogun State we have 3 central districts East and Central West táwa ti wá East nsìn wọ́n ní university méjì náà ní National University of Education tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn wọ́n dẹ̀ tún ní Ọlábísí Ọ̀nàbànjọ University ìpínlẹ̀ Ògùn yẹn náà níjẹ̀búgbò so lágọ̀wé then lábẹ́òkúta ń bì ní Central a ní
FUNAB Federal University of Agric ní Abẹ́òkúta bí adẹ̀ ní Moshood Abiola Polytechnic, Federal College of Education. Federal College of Education, a part of àwọn private universities tó wà káàkiri. Ní ọ̀dọ̀ tiwa we have just Federal Poly Ìlaro. Lẹ́yìn yẹn kò sí nǹkan kan mi. Irú tiwa yìí ká tó lè sọ pé bóyá a fẹ́ lọ sí university, ọ̀tọ̀ ni pé káwọn òbí wa kọ́kọ́ máa wá owó tí wọ́n fẹ́ fi sanwó school, ọ̀tọ̀ ni pé kán máa wá owó tí wọ́n fẹ́ fi gbálé fún wa. Owó ilé lásán gbà míì ó mú ọmọ mi má tiẹ̀ lè nígbà tó bá tiraka tó bá lè wá owó school láti lè má lè meet up ní wípé at the end of the day ó lè jẹ́ kí ọmọ yẹn padà jókòó sílé kó má lè furthermore kó má lè kàwé yẹn yanjú nítorí pé ó fẹ́ lọ university. Ó wá jẹ́ kó jẹ́ pé gbogbo àwọn graduate tá ní jù ní agbègbè wa poly graduate ní gbogbo wọn. Ohun sì rẹ̀ ń sìn ló jẹ́ pé tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ gbaṣẹ́ BSc náà request fún yìí. So kò sí bá ṣe fẹ́ wò kí equation yẹn tó lè balance náà tàn títà náà bá ní investing bẹ́ẹ̀. Nítorí pé at least most of àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ Abẹ́òkúta ń bì kò ń ṣe pé gbogbo wọn tí wọ́n ní admission sí FUNAB ni wọ́n gbalé síbẹ̀. Ẹlòmíì ilé òjì síbẹ̀, ẹlòmíì ọ̀kadà 200 ló máa gùn lọ ló máa gùn bọ̀. So ìyẹn fún wọn lórí ọ̀fẹ́ láti lè school. The same thing ní East. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa kò possible kéèyàn wá láti iye wa kó náà fẹ́ máa wọ mọ́tò wa lójoojúmọ́. Even tó bá ná admission sí Abẹ́òkúta bí university bí ṣé wọ́n máa wọ mọ́tò wa láàárọ̀ máa padà ní àfi kó gbalé. Ìyẹn ni èmi fi agitate nígbà yẹn mo fi ń pariwo fún gọ́fúnà kó jọ̀ọ́ kí wọ́n ràn wá lọ́wọ́. Irú mastec tí ń sìn tí wọ́n bá lè fún wa ní ipò kíá níwọ̀nba ìgbà tí wọ́n ti dá Moshood Abiola Polytechnic padà tí yẹn ti exist lọ kí wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ lórí yẹn káwa náà ti mọ̀ pé táìmù ọmọọba Dàpọ̀ Abíọ́dún o la nírú nǹkan yẹn. Èmi believe pé ọ̀pọ̀lọpọ̀ gómìnà ti ṣe sẹ́yìn tọ́lọ́run ò sọ pé kí oore ọ̀fẹ́ yẹn wá láti ọwọ́ wọn, ṣùgbọ́n tó bá lè wá láti ọ̀dọ̀ ọmọọba Dàpọ̀ Abíọ́dún mo nígbàgbọ́ pé títí táyé máa fi parẹ́ ní gbogbo iye wa náà máa ṣàdúrà fún wọn láwọn ní ẹ́fà gbàgbé. So ìyẹn wà lára nǹkan tí àwa ń try láti facilitate wá sí Ogun West pé kí Ọlọ́run jọ kọ́lọ́run jẹ́ kó ṣe ṣe àdẹ́rọ̀ wọn. Ẹ ní àǹfààní láti ṣe mọ́ Yorùbá bọ̀ wọ́n ní igi kan kì í dágbó ṣe. Ẹ kọ̀ọ̀kan tàbí bóyá tí opportunity ẹ̀ bá wáyé ipa wọlé tí ń kó láti rí pé ẹ fi ọ̀rọ̀ ètò àwọn tán tó jẹ́ ẹni tó ń bá ìjọba ṣiṣẹ́ tàbí tó jẹ́ bí honourable tó jẹ́ akẹgbẹ́ yín tẹ́ ẹ wá láti Ẹ̀gbádò pé ẹ wá nǹkan báyìí làwa náà ló ẹ jẹ́ kájọ pẹnupọ̀ kájọ jà fún. Gbogbo wa náà la jọ ń jà fún. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tá jọ ń jà fún tí èmi náà ń jà fún táwọn náà ń jà fún, ìjọ tá a bá náǹfààní láti rí ìkànnì wọn náà bá sọ̀rọ̀ definitely àwọn náà máa sọ the same thing pé àwọn náà ń jà fún. Gbogbo wa náà la jọ ń jà fún pé kí nǹkan yẹn ṣẹlẹ̀. So kò ń ṣe pé bóyá àwọn tó kù sápamọ́ but ó kàn jẹ́ pé àwa kankan lè máa tẹ̀ mẹ́nu jura wa lọ nítorí pé iṣẹ́ mọ̀ bí kálukú ṣe rí lọ́kàn ojú tí kálukú fi ń rí ọ̀tọ̀ọ̀tọ̀. But to me ó jẹ́ nǹkan tí ó jẹ èmi lógún jù tí mo dẹ̀ ń try láti fẹ́ pé kó ṣẹlẹ̀ kó wá sí ìmúṣẹ. So bí ó ṣe jẹ́ nìyẹn lórí ibẹ̀ yẹn. Ẹ ṣé honourable. Ká tó tẹ̀síwájú a tó fẹ́ padà díẹ̀ sórí ọ̀rọ̀ òṣèlú torí afẹ́kẹ́ làwà lọ́yẹ̀ kan ní orí ẹ̀ ká dẹ̀ fi àǹfààní ní àná lẹ́nu lọ́lọ́ yìí nǹkan kan ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin wa ní ìpínlẹ̀ Ògùn nínú èyí tí a rí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin méje tí wọ́n kúrò nínú ẹgbẹ́ tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Allied People's Movement tán padà sí APC. Ìyẹn kì í wá ṣe ìròyìn mọ́ gẹ́gẹ́ fún àwọn oníròyìn. Ìròyìn tó wá ń jà rànràn láti alẹ́ àná ni pé honourable wa kan Wahab Egungbohun òun ni wọ́n dẹ̀ mú gẹ́gẹ́ bí aṣíwájú àwọn opposition nílé ìgbìmọ̀ asòfin yìí. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ là wá lóye honourable. Ọlọ́run á ṣàánú wa kò sí nǹkan kan tí ó ti jọ nítorí pé tá a bá wò dáadáa tẹ́lẹ̀ 11 ni wá láwa tí a jẹ́ ọmọ ẹgbẹ́
ìdàkejì nítorí pé mi ò lè pé lẹ́gbẹ́ alátakò torí pé gbogbo alájọ wọn ṣe a rí pé a ò tako ìjọba kò sí jà kò sí anything tàbá kan yọ pé a wá láti other party èèyàn kan gan ò lè mọ̀ ìfẹ́ tó wà láàrin wa mẹ́ẹ̀ ó ní agbára tí mi ìdẹ̀bẹ́ lọ́hùn kí èṣù àárín wa àjọ ń ṣe nǹkan ó ṣe kínní kò ṣe kínní owó wà kò sówó wẹ́ tiwa ṣáà ní pé kí state wa kò ṣáà máa sí wàhálà kò ṣáà wà peaceful so nípa ọ̀rọ̀ pé bóyá mo jẹ́ minority leader lánàá kò sí nǹkan kan tó jọ even tó bá fi lọ̀ mí I'm not ready to do it because ẹ ṣáà wọ honorable. kò sí nǹkan tí mo fẹ́ fi minority something ṣe nítorí pé leader ṣe nítorí pé tá a bá wò dáadáa èèyàn tí ó jẹ́ minority leader lórí àwa mẹ́wàá òun nìkan kànlá ó fi wálẹ̀ ó lọ join majority so ńgbà tó lọ join majority ó wá kù àwa mẹ́rin péré mo wá ń du minority leader lórí èèyàn mẹ́rin ọlọ́run ló máa ń fi ẹ̀dá sí ipò. àwọn ẹbí tó bá ló yá lọ́la tó bá ní òkè kò wúrẹ́ yín lágbádé ìfowópamọ́. ṣé láti wá ṣe minority. bẹ́ẹ̀ ni báwọn ará ìgbàdo àti kéétu ṣe ṣe. thank God pé kò ń ṣe mí nìkan tó bá jó ká èmi nìkan mọ́ ó possible but tí ó bá ń ṣe pé èmi nìkan ló ká mọ́ no I'm not ready to lead any minority team so that doesn't mean pé mi ò ready láti agitate fún interest of the people even kí n wà ní majority I'm still ready to fighting for my people so but it's not kò wù mí mi ò ní interest inú ẹ̀. ṣé kìí ṣe pé honourable wa náà ń gbé ìgbésẹ̀ àti kọjá sí ẹgbẹ́ kárìkápọ̀ yíyẹni torí ẹ ti sọ ẹni pé family affair ni ọmọ ìyálẹ̀ ń ṣe nílé ìgbìmọ̀ aṣojú. ọmọ ìyá ni ṣe rí àtàwọn tó lọ cross over làwọn yẹn tiẹ̀ ṣe APC náà ti wá tùmí èmi ò rí wọn ní ìrìpọ́n di camp wọ́n padà síbi tí wọ́n ti wá àwa làwọn ò sí ń bẹ̀ rárá tẹ́lẹ̀ so ṣe rí àti àwọn àtàwa àjọ ń ṣepọ̀ náà ni so tí ó bá dọ̀la mo ti sọ́rí náà ní interview kan mo lè bára mi ní any party gẹ́gẹ́ bí mo ṣe ń sọ́bọ̀ látẹ̀yìn ẹ rí pé mi ò sọ̀rọ̀ ẹgbẹ́ kan from PDP 2003 to ANPP ní 27 so 27 a tún padà sí PDP tún padà sí PPN PPN to Labour to PDP PDP to ADC so tí èèyàn bá sì wà lórí ìrìn kò síbi téèyàn ò ti lè bára ẹ̀ but kò ń ṣe nítorí pé bóyá a fẹ́ lọ sí party kan lọ sí party kan bóyá torí ẹ̀ ni mo ṣe ń sọ ilé kò ń ṣe yẹn even tí n bá gba minority leader lẹ́nu tó bá dọ̀là tí n bá ready láti defect sí another party tí n máa filẹ̀ náà ni so bèlèta ṣe kò gbogbo ẹ̀ bóyá àti jẹ́ nìyẹn ṣá mi ò gba ẹni minority post kankan sọ́wọ́. àdúpẹ́ èyí ló fi wá lọ́kàn balẹ̀ báyìí pé a ti gbọ́ láti ẹnu yín gangan torí níta ti ń gbọ́ awuyewuye tá à ń gbọ́ láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ nìyẹn. dó wọ́n fi lọ̀ mí but mi ò ní interest. ẹ kú ohun látàárọ̀. Yes sir. afẹ́wá tún bọ́ sórí ẹ̀ka kan ìyẹn ni ti ètò ààbò. ààbò ṣe pàtàkì láàrin ìlú ó dẹ̀ ṣe pàtàkì láàrin ẹgbẹ́ láti láàrin ọgbà gbogbo wa ni a mọ bí nǹkan ṣe ń lọ báyìí ní orílẹ̀-èdè wa pàápàá jùlọ láàrin àwọn Fúlàní darandaran a dẹ̀ rí pé ibi tẹ́yìn gan ti wá ẹ̀yin gan la fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tó ló ṣe pàtàkì torí pé ibi tí àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ àgbẹ̀ tó ń mú lókùnkúndùn ni ẹ ti wá láti Ẹ̀gbádò Mọ́kétu a dẹ̀ rí pé àìmọye ìgbà ló fi jẹ́ pé nínú ìròyìn là ń gbọ́ pé àwọn darandaran yìí wọ́n ń ba oko jẹ́ ń bẹ̀ wọ́n ń dá nǹkan lẹ̀ kó tó di pé wọ́n ti wà bẹ̀rẹ̀ sí ṣe tó ń gbébọn káàkiri àárín ipasẹ̀ wo ni honourable wa ń gbé pé lóòótọ́ èmi ni mo ń ṣojú yín ẹni tí bá dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí mo gbọ́dọ̀ àfi kí n ṣojú yín. ẹ ṣe gan Ọlọ́run Elédùmarè a máa fi ààbò tó péye a máa fi bò wá mo nígbàgbọ́ pé tó bá jẹ́ pé ètò yìí jẹ́ ètò tí àwọn èèyàn lè pè wọlé ni ẹ bá ti rí ìpè tó máa ti wọlé gan rẹpẹtẹ lórí ilé ìtẹ̀sọ́ yìí nítorí pé nípa kí á gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran lèmi mọ̀ ọ́n sí mi ò mọ̀ ọ́n sí darandaran nítorí pé kì í ṣe pọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní da ẹran bọ̀ bó ṣe wá di ti ẹnujọ́ mẹ́ta yìí tó di bí pé dó tán ti ń dáràn yẹn lọ́dọ̀ tiwa ó ti pẹ́
káwa tó di honourable rárá ni àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ léyìí tó dẹ̀ jẹ́ pé tó bá ti di time yẹn àwọn ọmọ ò kí ń lè lọ school tíṣà gan ò kí ń lè lọ school because ọ̀pọ̀lọpọ̀ tíṣà akẹ́kọ̀ọ́ náà ti pa ló ti bá lọ gbogbo àwọn school tó bá ti fọ́ sí bírú ìgbọ̀kọ́fìn dangidangi tó bóló àwòrò asá ìbẹ̀kú àgbọn èsùkú lọ sí mọ́rọ́ lọ sí gbókótó àṣìṣ gbogbo bẹ̀yẹn wọ́n máa ń fa kéètì wọn kí n lè lọ school rárá adẹ̀ ti wà lẹ́nu yẹn sìn tí n bá sì kì í sọ̀rọ̀ ọdún mẹ́jọ sẹ́yìn tá a ti wà lẹ́nu ẹ̀ nígbà táwọn ọ̀nà Job Akintan tó wà ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti pariwo wọ́n ti ṣe wàhálà títí nígbà yẹn mo fẹ́ lè sọ pé àwa nìkan l'Ogun State là ń fèsì challenges Fulani herdsmen gbà yẹn a ò fi bẹ́ẹ̀ gbọ́ lẹ́ni other places but only my own constituency nígbà tí àwọn náà kúrò ń bẹ̀ tọ́nà ìbọdún tán dé àwọn náà gbìyànjú kó tó wá tẹ̀ wá di táìmù tí wá tó wá di parangida gidi everywhere yìí so a ti gba ìyànjú tó pọ̀ bọ́ ṣe mọ̀ pé issue Fúlàní gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń bá wa remark tá a bá sọ sílẹ̀ ní plenary section tí n bá fi ṣe personal explanation or akọ report àmúlọ fún governor òun nǹkan tó máa ń sòsọ náà ni pé national issue ni kò ń ṣọ̀rọ̀ state kò ń ṣe gbá kò ń ṣàgbọ̀n so àwa ti gba ìyànjú tí mo lè gbà tó pọ̀ jù débi pé ibi tó bá ti ṣẹlẹ̀ gan ok ìkan ṣẹlẹ̀ gan just of recent ní Ìbẹ̀kú àwọn Fúlàní yẹn pẹ̀lú àwọn àgbẹ̀ àṣẹ meeting pé ok a ò fẹ́ wọn mọ́ ní agbègbè wa kọ́ má wà mọ́ nítorí pé tán bá wá ẹ̀ jẹ oko olóko ẹ̀ bá ìyàwó olóko sùn ẹ̀ tún pa olóko fúnra rẹ̀ ẹ̀ bá àwọn ọmọ wọn sùn bẹ́ẹ̀ a ò pọ́dún mélòó ni a fẹ́ ṣe lè dà ẹ ti fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ aráàlú tán a ò dẹ̀ níṣẹ́ míì even a fi ń kọrin pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa iṣẹ́ àgbẹ̀ náà dẹ̀ làwọn bàbá yìí mú níṣẹ́ ló jẹ́ Fúlàní ò tún jẹ́ kí wọ́n ríṣẹ́ ọ̀hún ṣe tọ́ bá tiẹ̀ tún wá rí iṣẹ́ náà àti wá sọ́jà ń gbà míì problem tún ni so eléyìí jẹ́ nǹkan tí a ti gba ìyànjú tó pọ̀ tá a wá ṣe meeting pókè níbi tọ́rọ̀ ìdè yìí a ti report fún ìjọba a ti report fún commissioner of police a ti kọ̀wé lọ sí Àbújá a ti kọ̀wé sọ́dọ̀ governor a ti ṣoríṣiríṣiríṣiríṣi nígbà tá a wá ṣe làwa pe àwọn Fúlàní fúnra wọn pé ibi tó dé yìí ó dà ní pé ó ti fẹ́ di ogun o tí ẹ ò bá yé wá sílùú wa àjọ sọ di ogun láti gbogbo àgbáyé tí wọ́n á rí so eléyìí ni wọ́n gbọ́ wọ́n wá lọ kó àwọn sójà àwọn army ẹ máa rí lórí social media káàkiri wọ́n ní láti kó wọn wá sí ìlú Ìbẹ̀kú láti máa first àwọn aráàlú mi ò sí around níjọ́ yẹn àwọn sẹ́mínà kan lẹ́kọ̀ọ́ so mo ṣáà ṣe dénjọ́ kejì mú láti lọ bẹ̀ mo wá rí bọ́n ṣe ná Múlẹ́rọ̀ Gabriel ẹni tí mo mọ̀ dáadáa ni he's a completely gentleman kò ń ṣe pé bí èèyàn tó jẹ́ pé oníjàgídíjàgan náà èèyàn tó jẹ́ pé jẹ́jẹ́ ló máa ń lọ máa yẹn ní láti ṣàlàyé pé wọ́n ṣe dénjọ́ yẹn wọ́n wá bá àwọn pé òkè àwọn Fúlàní o àwọn gbọ́ pé ẹni kan máa wá sí àdúgbò yín lọ́tẹ̀ yìí ṣé ẹ fẹ́ wọn àbẹ́ ẹ fẹ́ wọn làwọn náà ò fẹ́ wọn àwọn ò fẹ́ wọn báyìí àwọn sójà bẹ̀rẹ̀ sí nílùú àwọn lórí ilẹ̀ bàbá wọn lórí ilẹ̀ bàbá títa wọn jẹba rí bọ́n yẹn ṣe ẹni ẹlẹ́ni mo ní láti lọ sí orí rédíò program bíi 4 apariwo pépà gbé everything gbé a report ní station a report fún governor a ṣe gbogbo ẹ̀ pé wọ́n ní láti probe incident yẹn láti mọ àwọn Nigeria army tó lè kúrú wà nítorí mi ò believe pé Nigeria army kankan lè follow Fulani herdsmen láti máa lọ lu àwọn aráàlú lórí pé ẹ fẹ́ force Fulani lé wọn lórí ilẹ̀ bàbá wọn bẹ̀ so ìyẹn jẹ́ àwọn akitiyan wa tó pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé oríṣiríṣi tán bá táràlú bá pè mí àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàgbọ̀n àwọn fẹ́ ṣe èló ni ó máa cost tán bá iye kíye tó nǹkan pè máa ń fún wọn even kó má sọ yẹn gan máa try láti lọ wá miss láti get owó yẹn fún wọn nítorí pé ìrọ̀rùn ẹyẹ òun náà ní ìrọ̀rùn eku so àwọn tí a dẹ̀ sọ pé a ṣe honourable lé lórí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n torí àwọn ló gbé wa síbẹ̀ wíwà bí táwa wà lé ní ọlá tí wọ́n ní so nítorí ẹ̀ wọ́n jẹ mí lógún gan tó pọ̀ mo dẹ̀ ń gbìyànjú tó pọ̀ lórí wọn even ní ìjẹta oníjẹta ní tilẹ̀ ń ti tọ́lọ́run mo sì meet governor lórí ẹ̀ SIG chief of staff
ta tún sì jọ sọ a sì jọ sọ ọ̀rọ̀ tí gọ́vnà ní gbogbo ẹ̀ náà làwọn gbọ́ àwọn dẹ̀ rí report wa àwọn dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ń pé very soon a máa rí i pé kò ní sí wàhálà mọ́ àwọn máa pè síríkì wọn nípa àwọn ti pè lẹ́ẹ̀kan àwọn ti bá a sọ bọ̀ níṣe ni wọ́n sọ fáwọn pé wọ́n tún lọ síbẹ̀ but eléyìí tó ṣẹlẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa because àwọn náà gbìyànjú gbogbo wọn ni wọ́n try láti gbìyànjú lórí ẹ̀ tán kọ petition láti lè make sure pé kinní yẹn ó stop kíjọba lè dá sí so a ti gba ìyànjú tó pọ̀ lórí ẹ̀. ẹ ṣe ká tó mẹ́nu kúrò níbi ti ọ̀rọ̀ ètò ààbò ìkan náà tó ṣe pàtàkì lẹ́yìn táwọn Fúlàní ìyẹn ni ti àwọn custom oníbodè torí pé kí ni nǹkan tá a bá ń lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn oníbodè yìí ní ẹnu bodè tó jẹ́ bọ́dà náà ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n nsìn wọ́n ti ń lé àwọn èèyàn tó ń pè lóní fàyàwọ́ wọ ìlú tó jẹ́ pé ẹlòmíì máa bá bọ̀ tí wọ́n máa bà tí ọ̀tọ̀ tàbí máa bà tàbí tí mọ́tò máa gbà ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti rí pé ẹ rí àwọn tó ń jẹ́ àwọn olùdarí àwọn iléeṣẹ́ oníbodè yìí láti jẹ́ pé wọ́n dẹ́kun gbogbo kìíní ní. a ti gbé ìgbésẹ̀ tó pọ̀ lórí yẹn mi ò tiẹ̀ nísìmí oníwọ̀n kọ́bọ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn láìmọye ìgbà ni mo ti lọ meet Ogun controller command wọn ní Ogun State ti Nigeria Custom mo ti lọ meet wọn lẹ́yìn ìgbà tí a meet àwọn tó jẹ́ OC release wọn ní border area mo ti meet gbogbo wọn meet DSS I meet everybody nítorí pé àkíyèsí tèmi ṣe lórí ilé ìtẹ̀sọ́ ni pé tá a bá wo gbogbo àwọn tí custom ń pa yìí kò sóní fàyàwọ́ kankan bẹ́ẹ̀ àwọn innocent people ni wọ́n ń pa nǹkan tèmi dẹ̀ ń bá wọn drag ni pé ìjọba ti bọ́dà èmi ò encourage àwọn èèyàn wá ń pé kí wọ́n máa ṣe fàyàwọ́ dó a ò lè blame wọn náà fún pé wọ́n ń ṣe fàyàwọ́ nítorí pé agbègbè ibi táwa ti wá bọ́dà ìrà tá a ti wá kò sí iléeṣẹ́ ẹyọ kan ṣo tó ń produce even pure water lásán kò sí so kò síṣẹ́ kankan fún àwọn ọ̀dọ́ wa a dẹ̀ ní graduate tó pọ̀ kò sí nǹkan kan fún wọn most of àwọn tó ń ṣe fàyàwọ́ yìí gan graduate ni wọ́n most of them wọ́n tí mo mọ̀ nítorí pé wọn ò lè jalè wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹun fàyàwọ́ dẹ̀ ń ṣiṣẹ́ olè abaláyé ni àtijẹ́ àtimú náà ni àwọn kọ́sítọ́ọ̀mù tó ń disturb wọn yìí nínú wọn yìí náà dẹ̀ ló ń gbowó lọ́wọ́ wọn ni wọ́n á pàṣẹ wọn tó bá dé àárín ìlú àwọn kan ṣẹ̀ṣẹ̀ máa tún wá sáré wá ẹ̀ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní yìnbọn kiri ìlú ìyẹn lèmi bá wọn kò pé ìjọba ní kán má ṣe èmi ò sọ pé dandan kán ṣe mi ò sọ pé dandan kán ṣe mi ò support pé kán ṣe because n bá support wọn pé kán ṣe ó túmọ̀ sí pé mò ń support wọn láti má gbọ́ràn sí ìjọba lẹ́nu no but nǹkan tèmi ń sọ ni pé ìjọba tó fún yín níbọn tó fún yín nífẹ̀ẹ́ kù wọ́n ní pé kẹ́ ẹ jọ pàdé nínú igbó ẹ mú wọn nínú igbó ń bẹ̀ kẹ́ ẹ gba ẹrù ọwọ́ wọn kò ní jẹ́ pé ẹ fi wọ́n lẹ̀ ẹ máa wá yìnbọn láàrin ìlú nítorí pé ẹ ní àǹfààní láti gbébọn sọ́wọ́ eléyìí jẹ́ nǹkan tó burú jáì tó jẹ́ nǹkan tí ó ń dùn èmi nítorí pé irú bàbá kan tí wọ́n pa gbẹ̀yìn sìn panel ẹni yẹn panel Peter ok wọ́n pa ẹnìkan ní side mọ́rọ́ Kẹ́hìndé Ògúnjì taikon ni wọ́n ń toko bọ̀ jẹ́jẹ́ àgbẹ̀ ni ẹ wá ń lé àwọn ọmọ ní rice bẹ́ẹ̀ ṣe rí pé wà lórí machine wọ́n kàn yìnbọn fún nígbà tó ṣubú tán débẹ̀ tán náà rí àdá náà rí gbogbo nǹkan oko ọkọ́ náà rí kókó ló ti ń bọ̀ wọ́n ní láti gbére wọn ò lè dúró mọ́ gbogbo irú yẹn ó jẹ́ nǹkan tí ó ń dùn wá irú yẹn tán pa ń sìn ìyàwó ẹ̀ wà àwọn ọmọ wà ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fẹ́ máa take care bùkátà àwọn yẹn sìn àbíta ni the same thing irú panel tí wọ́n pa ṣáà panel tó pa lọ́jọ́dàn láàrin ìgboro ẹni ẹlẹ́ni tó wà ń ṣọ́ọ̀bù ẹ̀ jẹ́jẹ́ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ni o ẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn ẹ̀dẹ̀ yìnbọn pa ẹni ẹlẹ́ni so gbogbo irú yẹn kò lè jẹ́ kí àwa support rubbish tó bá fẹ́ mú fàyàwọ́ kan lọ bá wọn nugbó kan tó ṣera wọn bó ṣe fẹ́ ṣera wọn but nǹkan tó bá ti mú tó bá ti wà láàrin ìlú kan wọlá àwọn aráàlú àwọn tí ò bá wọn ṣiṣẹ́ yẹn kan wọlá tí wọ́n kí wọ́n fi wọ́n sílẹ̀ kó má jẹ́ kó máa di pé ẹjọ́ ń yìnbọn síra yín ìyẹn ni ó jẹ́ nǹkan tí èmi lòdì sí táàdẹ̀ ti gbìyànjú tó pọ̀ àti wá mì tí control àwọn lórí ẹ̀ even ní last week a sì ṣe meeting lórí ẹ̀ ní bọ́dá ní òun bẹ́ tá a pe gbogbo àwọn customs síbẹ̀
àpè ìfúnbalẹ̀ agbègbè yẹn gbogbo ló wà ń bẹ̀, àwọn ọ̀gá onífàyàwọ́ gbogbo náà ló wà ń bẹ̀, gbogbo DSS wà ń bẹ̀, double flag wà ń bẹ̀, àwọn mọ̀kó everybody tá a dẹ̀ try láti bá wọn sọ̀rọ̀ tọ́dẹ̀ ní òkè àwọn ti gbọ́ irú ò ní ṣẹlẹ̀ mọ́. So a ti gba ìyànjú tó pọ̀, a dẹ̀ tún fi àkókò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba náà pé kán jọ nítorí Ọlọ́run kán má dáadáa wa, kán bá wa dá sí i, kán bá wa pe controller tó ṣẹ̀ tún dé yìí náà, kán bá wa bá a sọ̀rọ̀, kóun náà bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ kí gbogbo wàhálà rògbòdìyàn tó ń lọ kó lè dópin. So bí ó ṣe jẹ́ nìyẹn olóòtú. Even tẹ́ bá wo page mi ẹ máa rí gbogbo oríṣiríṣi, gbogbo bá ṣe meet àwọn custom, bá ṣe meet ọ̀tún meet òsì, gbogbo ẹ̀ wà ń bẹ̀. So léè tá a ti ṣe sẹ́yìn àti tá a ṣe just of recent, so gbogbo ẹ̀ wà ń bẹ̀. tó ẹ kú òun látàárọ̀. Yes sir. Kó tó di pé a káàdì ètò yìí ńlẹ̀ torí pé a ti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀, àwọn nǹkan wo ni ẹ rò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fún wa, a rí àwọn kan mú nínú ọ̀rọ̀ ètò ìdàgbàsókè àtọrọ̀ ajé ládùúgbò lọ́hùn níbi tí ẹ̀ ń ṣojú pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó yẹ kó wà ń bẹ̀ kò sí ń bẹ̀. Àwọn èròǹgbà àwọn ìgbésẹ̀ wo ni ẹ rò bóyá ẹ fẹ́ gbé àbí tí ẹ ti ń gbé tó fi jẹ́ pé káàtì ẹ̀ tó parí sáà tá a wà yìí àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan á dé sí àdúgbò yẹn? Ṣe rí yẹn collective effort ni k'Ọlọ́run ṣàánú wa. Èmi gẹ́gẹ́ bí èèyàn tí n bá wà ní position láti kọ́lé iṣẹ́, if mo ṣe kí n má dúró dèjọba, ẹ wo orú eléyìí tí Dangote ń ṣe kiri, kò ń ṣèjọba ẹ̀dẹ̀ wo iye staff workers tó ń ṣiṣẹ́ ní under. So láti lè fi reduce unemployment náà ni léyìí tí mo dẹ̀ mọ̀ pé yẹn gan ó ní ìrànwọ́ tó ń ṣe fún both state and federal government. So lórí láti gbé iléeṣẹ́ wá, à ń gbìyànjú, à ń bá gọ́ọ̀mẹ̀ntì sọ, a dẹ̀ nílẹ̀ tó pọ̀ ní ibẹ̀ yẹn. Èmi ò mọrú iléeṣẹ́ ọ̀hún, even kí gbogbo àgbáyé gan fẹ́ dá iléeṣẹ́ lẹ̀, a ní ilẹ̀ tó contain ní Kétu, ilẹ̀ wà rẹpẹtẹ. So mo kàn ń fẹ́lẹ́ ìgbẹ̀bẹ̀, mo fi ń sọ́nà sìn fún everybody, kò dìgbà tá a bá dúró de government, ilẹ̀ wà, gbogbo àwọn èèyàn tí wọ́n bá mọ̀ pé owó wà láti dá iléeṣẹ́ lẹ̀ kó máa bọ̀ wá sí ọ̀dọ̀ wa ní Kétu, Yewa North, ilẹ̀ wà jàǹbùràtà fún wọn láti lè dá oríṣiríṣi iléeṣẹ́ lẹ̀. Kò sí nǹkan tán fẹ́, kò sí iléeṣẹ́ tán fẹ́ gbé lẹ́ńbẹ̀ tí kò sílẹ̀, tí kò dẹ̀ sí wàhálà lórí ẹ̀. So mo tún wò pé irú nǹkan tí ó ní ṣe pẹ̀lú rep àti senator wa kájọ agitate pọ̀ báwọn bá ṣe ń sọ l'Àbújá káwa náà máa sọ state níbí. Inú mi dẹ̀ dùn pé gómìnà wa wọ́n jẹ́ gómìnà tó jẹ́ pé wọ́n is a listening governor, wọ́n máa ń gbọ́ téèyàn, wọn kì í wò pé kí lélẹ́yìn sọ yìí, kí ló ń wí bí, kí ló ń ṣe gbáǹbì náà. Governor tó jẹ́ pé wọ́n ní àánú ni, tí wọ́n dẹ̀ ní èròǹgbà rere láti ṣe nǹkan tó pọ̀. Bọ̀ṣẹ́ mọ̀ nínú ọ̀ba ìgbà tá a jọ dé náà, oríṣiríṣi nǹkan láti face tó jẹ́ pé tí ìbá tiẹ̀ ń ṣe ń pé ọlá Ọlọ́run ni, ibi tá a jọ tú ọkọ̀ state dé ń sìn, ọ̀pọ̀lọpọ̀ state mi ò lè withstand wa. Issue COVID ìyẹn dé, ó affect economy káàkiri everywhere, but Ogun state lénìí a sì ń sanwó àwọn òṣìṣẹ́ lọ. So ìyẹn lásán ó jẹ́ kémi máa rí gómìnà wa nírì èèyàn dáadáa tí wọn ò wò pé COVID ti dé mi ò lè san. Níbo míì wọ́n á ti jẹ́ bóyá bí owó oṣù bíi mélòó sẹ́yìn rẹpẹtẹ, but a dúpẹ́ pé wọ́n a sì ń rún mọ́, Ọlọ́run dẹ̀ ń ṣe. So bákan náà issue protest náà ṣẹlẹ̀ everywhere. So gbogbo àná la mọ̀, tá a bá sọ pé endsars, tá a bá sọ pé àwọn olóṣèlú dé, ìyẹn náà fi ń parọ́. Àwọn tó jẹ́ tó tán ṣe business ara wọn náà wọ́n mọ̀ pé ó affect àwọn. So ìyẹn lásán ó yẹ ká lè mọ̀ pé kò sí bí ó ṣe ní affect government. Lẹ́nìí ń sìn mi ò sí APC kábà ní torí pé ó jẹ́ pàtì ẹ̀ ló ṣe a ò sí ní pàtì kan òmíì pé kéèyàn má sọ òótọ́ ọ̀rọ̀. Tó bá dẹ̀ kù díẹ̀ káàtó à á sọ, ṣebí kan ni mo sọ nípa ọ̀rọ̀ ti school. Tá a bá wò dáadáa ó yẹ ká ní university ní Ogun West. Kò ń ṣe pé bóyá àkàntì ẹ̀ ń sọ nǹkan tí a ò mọ̀, bó ṣe yẹ kó rí nìyẹn. Central District mẹ́ta ni wá, so bó ṣe jẹ́ nìyẹn. Gómìnà náà ń gbọ́, mo mọ̀ pé tọ́yé iléeṣẹ́ bá fẹ́ tún ṣẹlẹ̀ wọ́n á try láti consider wa. By then issue fàyàwọ́ á tẹ̀lé reduce, ṣùgbọ́n tí a ò bá ṣe yẹn fún àwọn èèyàn yẹn ládùúgbò yẹn láti ti lè fi engage wọn díẹ̀,
mo believe pé kò sí báyìí fẹ́ ṣe fàyàwọ́ wọn máa pọ̀ sí because táwọn èèyàn bá ń graduate tí ò ṣiṣẹ́ ẹ sọ fún mi ń sìn irú issue health tó ṣẹlẹ̀ kọjá tọ́nà fẹ́ gbàyàn sí Ministry of Health more than 5,000 ló apply èèyàn 150 péré non need èèyàn 150 péré non need kò mú ìjọba náà pé kọ́ má gba gbogbo wọn but ó ràn ẹ̀ fi san. Meanwhile most of the primary health centers tẹ́ bá dé bá gidi lè máa fi rí èèyàn méjì tó ń ṣiṣẹ́ ń bẹ̀ that means we need more staff ń bẹ̀ nìyẹn láti lè employ but owó Ọlọ́run Elédùmarè á ṣàánú wa. tó ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń wò wá ní orí ìkànnì AWIKONKO tẹlifíṣọ̀n yálà lórí YouTube ni tàbí lórí Facebook láti àárọ̀ tí a ti ń bá Honorable Wahab Egungbohun tí a ti ń bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ mo rí pé ẹ ti rí nǹkan kan mú tàbí méjì mú ní orí ètò yìí Honorable wa ẹ kú àtàárọ̀ ẹ bá mi kí àwọn èèyàn wa ń lé kí ẹ tẹ̀ bá sọ fún wọn àwọn nǹkan tí ó jẹ́ èròǹgbà yín bóyá ní Kétu lẹ máa bá a sọ fún wọn ni o àbí bóyá ti tìtìbílẹ̀. lákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ kan tó yẹ kí n tó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn torí ó ní rògbòdìyàn kan tó ń lọ ní ìlú ọjà ọ̀dàn láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn sìn àwọn boys ń bára wọn jà ń bẹ̀ lórí issue of wọ́n pa èèyàn kan wọ́n pa èèyàn kan àwọn ò ní gbà so ilé jẹ́ káwọn aráàlú yẹn kan wà ní inú fo ẹ̀dọ̀fo ọkàn wọn ò balẹ̀ àwọn èèyàn ò lè ná ọjà wọn ò lè lọ sí market wọn ò lè lọ síbi iṣẹ́ a ti gba ìyànjú tó pọ̀ láti lọ kó ńgbà tá a kọ́ ọlọ́pàá wa tó jẹ́ pé wọ́n jùkù fọlọ́pàá apá ọlọ́pàá ò fẹ́ káwọn a ní láti lọ pe àwọn sójà àwọn Nàìjíríà àmì owó dé la lọ kó wá síbẹ̀ láti bí káàtè mẹ́ta ló lè dùn wọ́n ìfún sí wọn gan wá ní ìjẹrin tó jẹ́ pé fúnra mi gan mo tún lọ meet wọn láti káàkiri láti bọ́tún àtòsí sọ ṣùgbọ́n a rí i pé kíní yẹn ń lọlẹ̀ ó tún fi style dìde padà tó bá lọ lẹ́nìí àtúgbọ́pọ́n tó ti ń yìnbọn bẹ̀ yẹn wọ́n ti ń ṣe gbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ṣá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tiẹ̀ mọ̀ anything wọ́n kàn da gbogbo lúrú so à ń fi àkókò ìtúnrawọ́ ẹ̀bẹ̀ dó àti report fún gọ́vnà dẹ̀ ti ní àwọn náà máa tún deploy security lọ́bẹ̀ kó pa àwọn agbègbèsẹ̀ tó péye so a tún sọ náà pé kí àwọn èèyàn wa tínú ń bí lórí ẹni tó pa kí wọ́n jọ kí wọ́n má bínú kí wọ́n ro ti tàwọn aráàlú yẹn tí wọn ò mọ mẹsẹ̀ àwọn ọmọ ọlọ́mọ irú èní ń sìn agbọ́pá èní ní dèsẹ́ ní agbọ́pá àwọn school bus tó ń kó àwọn ọmọ kéékèèké lọ school wọn ò lè wá láti wá kó wọn nítorí irú nǹkan yìí mo fẹ́ ká wo ti àwọn ọmọ kéékèèké nítorí fúṣọ̀ wọn so mo ń fi lè bẹ gbogbo wa tí nǹkan yẹn kàn lọ́tún ló sì pé ká jọ ká fi ọwọ́ wọ́nú Ọlọ́run Elédùmarè á bá wa fi òpin sí èyí tí ó ṣẹlẹ̀ yẹn so mo dẹ̀ kí àwọn èèyàn mi nílé lóko mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Alhaji Ibrahim Dende Egungbohun IBD nítorí pé ọpẹ́lọpẹ́ wọn pẹ̀lú gbogbo àwọn kábíyèsí agbègbè yẹn kábíyèsí ọba kábíyèsí oníṣèlú ọba onígùá àti oníjàlẹ̀ gbogbo wọn gbìyànjú wọn dìde sí kálukú náà gbìyànjú lórí ẹ̀ Ọlọ́run Elédùmarè á bá mi fún wọn ní àlàáfíà tó péye àtàwọn èèyàn míì náà tí mi ò lè dárúkọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú wa náà ṣé ẹni kí n fi èdè ọ̀dọ̀ wa dúpẹ́ so mo ń fi àkókò yìí ń fi dúpẹ́ lọ́wọ́ yín ń sì tún sọ fún yín pé kẹ́ fi ọkàn balẹ̀ kẹ́ má worry nǹkan oríṣiríṣi nǹkan ìdùnnú láìpẹ́ láì jìnnà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní agbègbè ní ìdàgbàsókè yóò péye bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run nítorí pé gbogbo ẹ̀ náà ni àti sọ pẹ̀lú gómìnà yìí ni ó sì fi ní lọ́kàn balẹ̀ pé ká má worry àwọn kò gbàgbé ilẹ̀ Kétu even gbogbo ọ̀nà yóò fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe láìpẹ́ láì jìnnà ó jọ ká mọ̀ pé àdúgbò yìí nìkan ni àwọn ẹ ṣe ọ̀nà fún ni ẹ wà nínú àwọn ẹ make sure pé àwọn mú nínú ọ̀nà ọ̀dọ̀ ẹni ẹ sì di ṣíṣe so ọ̀pọ̀lọpọ̀ ìlérí ní ó lérí fún ni páwọn ẹ ṣe fún ni ní dáadáa so Ọlọ́run Elédùmarè kún lọ́wọ́ láti lè ṣe Ọlọ́run sì kún àká ẹni lọ́wọ́ láti lè jọ kó ṣojú oníkankan ẹni so bó ṣe jẹ́ nìyẹn mo dúpẹ́ púpọ̀. ìjọ túkọ̀ ètò yìí àti ilé iṣẹ́ AWIKONKO tẹlifíṣọ̀n mo kí gbogbo wa pé ìpàdé láyọ̀.